bọ́kì gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéọmọdé mo fẹ́ fi fídíò nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ ní àná fẹ́ fi hàn wá níbi tí ìyá Tani Ọlọhun ti ń bẹ àwọn àfáà Ìlọrin ẹ jẹ́ ká wò. síwájú kí ó tó di pa máa lọ báwo ni inú yín ò bá ṣe báwo ni inú yín ò ṣe dùn tó pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ àti pé gbogbo gan ẹlẹ́fẹ́ kọjá sí gẹ́gẹ́ bí ìyá. ẹ bá fọmọ mi lè ṣàánú mi lè ilé tó bá bí mi yìí. fọmọ mi ṣe àbóyè wọn bẹ ṣàánú mi. ẹ dákun màmá wa nígbà tá a dé ìbáyé lára wọ́n lẹ̀ ń gbá àwẹ̀ inú àwẹ̀ lẹ́ fi wá bíbá yìí lé ní tí túmọ̀ sí pé mùsùlùmí òdodo òun ni yín nínú kọmíṣàn tá a kọ wọ́n lẹ̀ ń kéwù bàbá tó bí Tani Ọlọhun lẹ̀ ń jẹ́ kéwù. Ọlọ́run ṣàánú gbogbo wa. mama ẹ wọ mama sẹ́rí mama ẹ ní sùúrù sẹ́rí Ọlọ́run ọlọ́jọ́ ìní abami ṣàánú yín wàhálà yín sì ní jásásá wọ́n àti tóbi Ọlọ́run kò sẹ́ni tó máa rí yín lénìí tí àánú abiyamọ ní ṣe you understand because ẹlòmí àṣọ ń sè pé àwọn fọ́ọ̀sì màmá yẹn ni màmá yẹn fi ń sẹ́rí bẹ́ẹ̀ ṣe wá yìí ló dáa lágbára títọ́ lọ́hùn wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ you understand wọ́n fọmọ yín lẹ̀ lágbára títọ́ lọ́hùn but ẹ kò ní pẹ́ ẹ̀yin náà ẹ láti ṣiṣẹ́ kọ́ ẹ bọ́mọ ẹ sọ̀rọ̀ kò sẹ́ni tó fọ́ọ̀sì kó wá di mùsùlùmí o you understand odidi ọ̀rọ̀ náà tó kọ́ àfikún kò sẹ́ni tó fọ́ọ̀sì ẹ o. ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín àbí ọ̀rọ̀ kan tí mo fẹ́ kẹ́ ẹ sọ lérí àwọn tí ń wíwìkúwì tí ọmọ yín. sẹ́yìn lẹ́rán wọn ṣe. tí ọmọ yín fi fẹ́ nídìí wàhálà yìí kí ni tẹ́ ẹ fẹ́ sọ fún wọn. ìran wọn ń sẹ ìran nìyẹn kan ń sẹ ṣé ìran yẹn kọ́kọ́ lọ́mọ bá ń ṣe ntọ́mọ mi ò fi ní jáde ní lọ́yọ̀ ti wà mí ní ìsìn àtijọ́ àti mo ní mi lára àwẹ̀ mọ̀ gbá olórí ìtọ́jú mi ẹ ṣàánú mi olórí ìtọ́jú mi ẹ ṣàánú mi. màmá Ọlọ́run aṣọ ẹkún yín dẹ̀rín. ẹ dákun gbogbo ayé ẹ̀sánú mi ẹ bá bẹ ẹ́mí à èyí ń lọ ọbẹ̀ ọ̀nà bó ni màá gbà. èmi àṣẹ rí ó láwọn protocol tá a máa ń tọ̀. ẹ gbàgbé ẹ má sọ lórí yẹn gbàgbé ẹ bẹ rí ẹmí à ẹ wọn bá yín ṣètò bó ṣe máa rí ẹmí à yóò kí n ṣe problem ṣe understand èyí tó dájú ni wípé Ọlọ́run lọ́jọ́ yìí ni aṣọ ẹkún yín dẹ̀rín iṣẹ́ yẹn wà lọ́wọ́ yín ṣe ń gbádùn ọ̀rọ̀ mi ọ̀nà tíṣẹ́ yẹn gbà wà lọ́wọ́ yín ni wípé wọn ẹ bá òun náà fúnra rẹ̀ sọ̀rọ̀ òun ló ṣe ó dẹ̀ láti tọrọ àforíjì you understand lẹ́ẹ̀kan sí màmá wọn àfọ́sẹ̀ kó wá ṣe Islam o tẹ̀gbọ́ dáadáa wọn àfọ́sẹ̀ kó wá ṣe Islam o wọn máa bá yẹn lórúkọ jẹ́ mọ́ ni o Làbíbù Àgbàjì Ọlọ́run ọlọ́jọ́ ìní àbáwá sàmọ̀nà náà ṣẹ́rí gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní all over the world tó wà káàkiri àwọn diaspora àwọn náà ń ṣe fídíò àwọn náà ń kó bá orí fídíò làwọn náà wà yìí àwọn náà ń kó bá ṣe understand àwọn náà ń sọ pé kó má bẹ̀bẹ̀ kí ló ṣe gan ẹ̀bẹ̀ wo ló bẹ ta ló ṣe bẹ pa ni ẹ̀bẹ̀ ṣe kéde kan wọ́n ní wọ́n lọ kidnap ẹ̀ láti Ìbàdàn wá sí Ìlọrin ni ó yá wọn tún ní kóòtù tó bí wá kangaroo kóòtù ni ṣe understand ọmọdé yìí dẹ ó dẹ̀ ń jìyà níbi tó wà ẹ̀yin dẹ̀ ń sùn nulẹ̀ yín pẹ̀lú àwọn ọmọ tí àtàwọn ẹbí ṣe ṣàdúrà fún àwọn tí wọ́n ń dákun ní kọ́lọ́n gbérú eléyìí bá wọn káwọn náà mọ̀ yàn kọ́lọ́wọ́n yọ ọmọ yín. Ọlọ́run yọ ọmọ mi Ọlọ́run dàpọ̀ bá yọ lọ sí. ìyá ìlànà kó tó di bá wọn lọ gbogbo àwọn tí wọ́n ń jíṣẹ́ tí wọ́n ń pariwo pé ààrẹ nìkan àdé. bá a ṣe ń sọ nísìn ẹ bá a ṣe ń sọ nísìn àwọn kan tó tún wá síbi tó tún comment tó tún bu wa kọ́dà wọ́n ń ṣépè bíbá yìí náà. wọ́n tún bu wa ń bí wa yìí náà bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà ṣe understand ṣe ẹni bá ṣe ń pè ikú yẹ tán comment yẹn mi ò ní tọ̀ yín lálọ́lọ́hún máa pẹ́ ń bẹ̀ ni kò sí kankan bẹ́ẹ̀ ẹjẹ́ kọ́ máa bẹ́ẹ̀ bú. ẹ jẹ́ kí ẹ máa sọ̀rọ̀ báwo ẹ máa sọ̀rọ̀. èmi kí mo rán yín ìrànyín sẹ́ torí ọlọ́lọ́kọ̀ mẹ́tì ikú lórí ọmọ mi mọ́ ẹ má sọ̀rọ̀ tí ọ̀dà lórí ọmọ mi torí ọlọ́run ẹ má sọ̀rọ̀ tí ọ̀dà lórí ọmọ mi ẹ má kọ̀mẹ́ntì burúkú ẹjọ́ ẹ torí ọlọ́run náà jẹ́rìí ọmọ ẹ ní fojú sunkún ọmọ ẹ ṣàánú mi ìrànyín sẹ́ fún àgbáyé ṣàánú mi ẹ má kọ̀mẹ́ntì burúkú mọ́ bí ẹ ṣe ń wí sí mi lọ́dà ní gbọ́rọ̀ tààrà mọ́. Ọlọ́run ní dàyín láàmú Ọlọ́run ayọ̀ òun náà ń bẹ̀ ló ti yé àtúnwò àti gbogbo àwọn ọmọ tẹ́ bí
ẹ̀dẹ̀ tó bá dẹ̀ délé ẹni láti bẹ́gbẹ́ sọ̀rọ̀ nígbà táwọn ẹni sùúrù ẹni láti gbé nígbà táwọn kọrin ẹ máa gbọ́ mọ́mì ẹ gba mọ́mì mọ́ fídíò yín la kọ́kọ́ rí mà ẹni sùúrù mà ẹ ṣe fídíò gbogbo ayé náà rí fídíò yín you understand tí ẹ bẹ ogun mùsùlùmí later ni ọmọ bíbínú yín Ibrahim ló jáde ló sọ wípé ta lọ́lọ́run sọ pé kẹ́nìkan ká má bá wọn bẹ̀bẹ̀ o kódà màmá àwọn tó bẹ̀bẹ̀ gan màmá àwọn ṣe ta rẹ̀ fúnra rẹ̀ ní o fídíò rẹ̀ wà ń ta o ó ti yá bí òye ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n ń gbé ìbú tó ń ṣe yẹn. ibi tẹ́ẹ̀tì sọ náà ni wọ́n ti gbọ́ náà ni ibi tó ti gbọ́ náà ni ibẹ̀ náà ibi tó ti gbọ́ náà lẹ́sìn sọ yìí. ẹ bá fẹ́ràn mi kọ́ bá ń bẹ̀bẹ̀ mùsùlùmí bàbá rẹ ẹ bá fẹ́ràn mi ẹ bá ń bẹ̀bẹ̀ ní mo ti bá ọba yẹn ṣàánú mi. ọlọ́wọ́n má bá mi bẹ̀bẹ̀ ní. ẹ wo nísì màmá táwọn kóòtù lé ní kóòtù gbogbo wa wà yìí ǹjẹ́ èèyàn ẹ láwọn oníṣẹ̀ṣẹ̀ ẹ̀yọ̀ kan tó wá bí ẹnì kan kò wá bí o wọ́n ti tì sí bẹ́ẹ̀ kálukú tí ń bá fẹ́ láìfẹ́ lọ nìyẹn o. àbẹ̀ntí tó ń tara rẹ̀ ṣe rí ire tí ń gbowó. lẹ́ni yìí sìn lẹ́ni gbàgbà délé ẹjọ́ adájọ́ láti máa sọ pé lọ́ọ̀yà rẹ̀ kan tó ń bú òun lórí social media òun wá lọ́ọ̀yà yẹn pé Ọlọ́hun di kí lọ́ọ̀yà yẹn wá adájọ́ sọ bẹ́ẹ̀ náà ó kí lẹ́ni sọ yẹ kí wọ́n bẹ̀rẹ̀ láti parí ẹjọ́ ẹ̀ kán bẹ̀rẹ̀ sí ni máa bẹ̀bẹ̀ lọ́ọ̀yà tó ní láíláí kóòtù tó wáyé o wọn kóòtù tó gbé ta lọ́lọ́run wáyé o kì í ṣe bí kò lágbára àti gbọ́ ẹjọ́ ta lọ́lọ́run wọn kọ́kọ́ fà yẹn bí oṣù mẹ́ta ṣé kóòtù lágbára ṣé yẹn ló kàn ṣé kóòtù lágbára bí kóòtù lágbára wọ́n tún kọ́ fà yẹn bí oṣù mẹ́ta ṣé yẹn ló kàn. tóun ti wà bẹ́ẹ̀ tóun ti wà láwọn ọmọ. àwọn sọ̀rọ̀ lè báyàwó wọn ní ọlọ́gbọ́n wọn. Ọlọ́run á gbàdúrà wa Ọlọ́run á dúró tiwa màmá. ìyá Tani Ọlọ́hun ni wọ́n wà níbí wọ́n sì ní àwọn ẹgbẹ́ gbogbo ẹ̀yin lọ́ọ̀yà orí afẹ́fẹ́. ẹ wo gbogbo ẹ̀yin olóríire èèyàn ẹ wo kí ara àwọn tó ń bu wa ẹ̀rọ àfihàn lẹ́kọ̀ọ́ máa ṣe ẹni tó bá jábí amọ́ tó bá débi lé mi láì jọ ti pé kóòtù tí kéèsì ti bẹ̀rẹ̀ mi wá sí kóòtù ní àwọn ọkọ tó máa kọ́ wá rí mi wá sí kóòtù mi ò wá rí first time tí màá wá sí kóòtù mi wá yìí. mo fẹ́ sọ̀rọ̀ kan fún gbogbo ẹ̀yin gbogbo Ìlọrin ṣe rí a lè dọ́lọ́run o ìyá yìí ò ṣe máa bẹ̀bẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ́ ń ṣe ẹ̀sìn yìí ni ẹ gbọ́ àwọn nǹkan tí ìyá yìí sọ pé ọmọ yìí ló ń tọ́jú òun Ọlọ́run ní jẹ́ kí nǹkan kan ṣe Tani Ọlọ́run ẹjọ́ tí nǹkan bá wá sí mi tó wá yẹn ojú ò lẹ́yìn àti ìyá ìfẹ́ máa fi wòra yín ìyá yìí sọ pé ọmọ yẹn ló ń tọ́jú òun ẹ ti ẹ̀ ro mo fẹ́ kẹ́ ẹ ro statement yẹn kẹ́ ẹ ro mọ́ ìyá ẹ̀ lára ó ní ọmọ yẹn ló ń tọ́jú òun ìyá yẹn ní òun ò lè jẹun tẹ́ ẹ bá wo bí ìyá yẹn ṣe ń mí fún gbogbo ẹ rí i pé ẹ ti ń dá nǹkan sí ìyá yẹn lára torí ẹ̀sìn ẹ̀dẹ̀jọ́ ń sìn ni ẹ̀dẹ̀ dúró náà pé àní gbà àní gbọ́ ẹ̀tún àwọn kan tó sọ pé ọ̀rọ̀ emir definitely ẹ̀ ń sọ fún wa pé emir Ìlọrin ló wà nídìí gbogbo nǹkan tó ń tẹ̀ ń ṣe nìyẹn àbí tó bá lè di pé yẹn kíyà máa tún sọ pé òun fẹ́ lọ máa bẹ emir kiri àwọn èèyàn sáà sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ọlọ́run ayé ọlọ́run fún alágbára ní sùúrù ọlọ́run fún alágbára ní sùúrù o ṣùgbọ́n bí wọ́n tá a bá ṣe ìtàn ni Adéọmọdé lórúkọ mi ẹ bá mi pín fídíò ìkiri ẹ má gbàgbé láti subscribe sí Adéọmọdé lórí YouTube ó dàbọ̀.